Níbo ni àwọn olórí ìlú wa ń kó wa lọ? Àwọn ọlọ́ àṣà Awéko ké gbàjarè. Kò tiẹ̀ wá síbi kan àṣà sí mọ́ báyìí ní àròyé tí bàbá arúgbó ìlú àṣà Awéko kan ṣe ní Ìjẹ̀lò. A sá kúrò níbi epo bá lọ sí ibi iná ọba, wọ́n gbé owó lé iná ọba. A sá kúrò níbi ìrẹsì àti dòdò lọ sí ibi kankéré, ìyẹn ẹ̀wà àti gàrí. Ẹ̀wà ní òun di olóko ọba lẹ́sẹ̀ kan náà ni gàrí ní kí wọ́n máa pe òun ní bọ̀ọ̀dà. A sá kúrò ní ibi epo bá kẹrosíìnì lọ síbi afẹ́fẹ́ ìdáná, ìyẹn tí í ṣe gáàsì. Níṣe ni ìyẹn náà ń bẹ́ lọ bí ìgalà níbi gbogbo lórí lójoojúmọ́. Ọ̀nà ti di nǹkan tó mú àwọn ọkùnrin ilé máa pòṣé kiri. Ṣé obìnrin lamọ̀ tí ń pòṣé ṣáájú àsìkò yìí tí wọ́n sì ń wa ọkọ̀ ní ọ̀dẹ̀dẹ̀, èyí tí ó fà á tí àwọn ìyá ilé gan ti ń dún ṣíoṣío bí agbébọ̀ adìẹ. Níbi tí oúnjẹ gbé owó lérí dé ní ìlú àṣà Awéko, àwọn baálé ilé ti di ẹni tí ó ń lọ sí ọjà lọ ra wọn fúnra wọn láti ra nǹkan èlò ọbẹ̀ àti oúnjẹ sí ilé. Nítorí àìní ìgbàgbọ́ mọ́ nínú àwọn ìyálé ilé nípa bí owó nǹkan ṣe ń lékún ní gbogbo ìgbà. Síbẹ̀ tí oúnjẹ kì í pẹ́ tán nílé. Gbogbo nǹkan ti rí nìyí, síbẹ̀ sùúrù ni àwọn ará ìlú yìí mú. Bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò mọ ibi tí olórí ìlú náà ń kó wọn lọ. Ṣé bí àwọn àgbà bọ̀, wọ́n ní ìṣẹ́ tó bá ṣe ọmọ lógún ọdún, ìyà tó bá jẹ ọmọ lọ́gbọ̀n oṣù, ṣé bí tí kò bá pa ọmọ yẹ kó sìn lẹ́yìn ọmọ ni? Báwo ni ti àwọn ará ìlú àṣà Awéko tí ìyà àti ìṣẹ́ tí wọn kò pa wọ́n tí kò sì tún sìn lẹ́yìn wọn? Irọ́ kàbìtìkàbìtì ni àwọn alágbàwí ìjọba máa ń pa fún wọn lójoojúmọ́. Ní gbogbo ìgbà ni olórí ìlú náà ń fọwọ́ sí ìwé òfin kan tàbí ìyànsípò kan àbí ìkejì. Kódà wọ́n tún kéde pé ìlú àṣà Awéko ń pa owó rọ̀gùrọ̀gù. Ṣùgbọ́n kìkì mùdùmúdù ìyà ni àwọn ọmọ ìlú náà ń jẹ lójoojúmọ́. Ohun tí ó ń ṣe èèyàn ní kàyéfì ni ti kábíyèsí ìlú náà tí kò yóò fi ọmọ ìlú lọ́kàn balẹ̀ wípé òun mọ̀ wípé ìyà ń jẹ wọ́n. Ohun tí ó máa ń ṣe àwọn èèyàn ní ààyè ni ti olórí wọn tí kò fi ìgbà kan sọ pàtó ìgbà tí ìyà wọn yóò dópin. Síbẹ̀ kò sí àpẹẹrẹ ìyà lára àwọn ọmọ àti ìyàwó rẹ̀. Níṣe ni àwọn èèyàn ń yọ bí ọjọ́, wọ́n ń dán bí ayanú ṣáláńgá tí wọ́n sì ń náwó bí ẹlẹ́dà. Ìbéèrè tí àwọn ọmọ ìlú náà sì ń béèrè ni pé níbo ni ẹ̀ ń kó wa lọ? Ẹ wí fún wa ká gbọ́ ẹ̀yin olórí ìlú àṣà Awéko. Àdúrà mi fún àwọn ìlú àṣà Awéko ni pé kí àwọn olórí wọn má ti ìlú náà ṣubú, kí wọ́n sì má kó wọn wọ inú àgbọ̀n nísàlẹ̀. Má jẹ́ gẹ́gẹ́ bí onígèrè, ọmọ akọ̀gbẹ́jà nígèrè, ó bá gèrè jẹ́, ọmọ bẹ̀jà nígèrè, ó tún gèrè ṣe, ó jẹ́ nílé bàbá mi, ó dàbọ̀.